Eléegun ládọ̀kẹ́ ni àwọn tó máa na ọmọ wa lóògùn bá wá láti Abẹ́òkúta táwọn ọmọ yẹn yọ tí ọ̀padà wọlé ẹ̀ ń bẹ́ẹ̀ lù yín gbà yẹn o eégún mẹ́fà àbí méje ni mo ní káwọn ọmọ mi kó wọn kó dà sẹ́yìn bùdù wọ́n lọ já sí police station. Kò sí weapon no weapon mo sọ yìí anybody tí wọ́n bá rí pẹ̀lú weapon wọ́n máa arrest òkè náà yẹ kí àwọn yọ wáyé tẹ̀lé ń gbé ẹ̀ jáde wáyé ọdún tó yẹ kó jẹ́ ọdún ayọ̀ kí ìbùkún kẹ̀kẹ́ jó káàkiri ìlú kẹ ṣàdúrà fún ìlú ó wá jẹ́ ọdún pé bá ti wá jáde kí àwọn èèyàn kó máa ọkàn wọn máa bàjẹ́ ẹ jáde ọdún eégún jáde láti wá ṣe kàfàrà ẹ̀bùn rí bẹ́ẹ̀. lẹ́yìn ọ̀bá ìlà iná kọjá ẹ̀yìn ọmọ lè dé kó wúkà. Ajisebi Ọ làárí. ní láti àárín tí wọ́n ní àwọn sípò rẹ̀ sí ti wà pé wọ́n yọ àdá àti wọ́n yìí àjọ conclude ní police station pé àwọn ọ̀nà méjèèjì yẹn wọ́n wá gba ọ̀dà tẹ́kẹ̀ ní police station. àwọn àmọ̀ pé àwọn ti ṣe wọ́n ti ń ṣẹ̀yìn sí àtàwọn tí wọ́n ti ṣe. ní láti yà. no bàtà lọ sí meeting láìpẹ́ yìí pẹ̀lú àwọn chairman àti lọ sí bàbá wa kọ́lá bàbá wa ń bẹ̀. sáwọn ẹni yẹn ti lọ méjèèjì yẹn ti lọ fún undertaking yẹn wọ́n ti lọ. wọ́n ti lọ sí wọ́n ti lọ sí ok sir. wọ́n ti lọ sí. What I want to say is like tó bá ní kó sọ̀rọ̀ ẹni tó bá ní Yorùbá kó sọ̀rọ̀ ẹni tó bá mọ Yorùbá kó sọ̀rọ̀. Ajisebi Ọ làárí. Ìkan tí a fẹ́ tẹ̀ láti sọ fún wọn ní wípé nítorí pàtó wọ́n sọ̀rọ̀ wọ́n sọ wípé àwọn ò láìkì bí wọ́n ṣe wọ́n sọ pé agbófinró á sọ pé wọ́n arrest Eleegun àbí eégún wọ́n arrest eégún tí wọ́n bá fẹ́ jẹ́ ká agbófinró arrest eégún náà ní kó tó wà mẹ́ẹ̀kọ́ ṣọ kò sí bí eégún sẹ́ni tó kọjú òfin o kò sí bí eégún á ṣe commit crime kí n máa sọ pé wọ́n ní arrest yẹn wọ́n á kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn so eégún tó wà nínú ẹ̀kọ́ òní kẹsàn kò sí nǹkan yíkan tó lè wù kó mọ nǹkan tó ń ṣe lọ́jọ́ yẹn because ànílájú kalẹ̀ ká wà nínú ìlú ká sọ wípé a fẹ́ jẹ́ kí ọkùnrin náà ní fún ìṣẹ̀lẹ̀ láàrin ìlú kí ọ̀rẹ́ kó wà purpose àwa ṣe wà níbi kí peace and order kó wà nínú ìlú téèyàn kan bá wá sọ wípé òun kọjá òfin ìjọba àwa gẹ́gẹ́ agbófinró ìfi ojú yẹn wò so ẹ̀yin tí a bá parí ìpàdé bẹ́ẹ̀ pa àwọn ọmọ yín sẹ́yìn ẹ bá wọn tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ wọ́n sì ní àkókò láti sìn sí àárọ̀ ọ̀la tẹ̀lé bá wọn sọ̀rọ̀ kọ́ máa mú nǹkan tó wọ́n mọ̀ wípé pípọ́ máa kọjá ẹ̀mí wọn torí ẹ̀sán kan nísìnyí pé mi ni wọ́n wá ti mọ̀gún olóró ọ̀rọ̀ yẹn gan ẹ̀ṣẹ̀ ni nítorí abẹ́ òfin kò sófin tó sọ wípé kéèyàn kan mú ògùn òfin olóró láti wá máa fi tọ̀mẹ́ǹtì ẹni tó ń lọ peacefully nínú ìlú so ẹ sọ fún wọn ẹ bá bá nǹkan yẹn gan lọ́wọ́ wọn issue ni then ọ̀rọ̀ wípé wọ́n ń gbé ìbọn kiri kò sẹ́ni tó ń fún lásẹ̀sì ìbọn o president látàyè kìíní òun former president Buhari wọ́n ti jọ ogun láńsẹ̀ sọ́yẹ̀ ìgbàgbọ́ lọ́wọ́ àwọn èèyàn anybody tó bá gbébọn kiri nínú ìlú ìlẹ́gà ni so ẹjọ́ ń jọrọ ọlọ́run ká má bàa bára wa jà ọdún wa tó wà nílẹ̀ àkọ́kọ́tà láàmú so kò wá níta kó wá tá nìyẹn ká wá lọ pé àṣìbá mọ́ra kó níta wá ń bára wa jà tó la ṣe fúnra wa ní orí ọ̀fẹ́ àti bára wa sọ òtójú òtọ́rọ̀ ní ìsìn ẹ sọ fún ọkùnrin sẹ́ni ìrìnsì láti máa gbébọn kiri kọjọ nítorí ọlọ́run ìwọ̀sẹ̀ tó wà ń dá influence of oògùn olóró ó lè ṣìbọn yìí síyàn tó irú èèyàn tó bá ṣìbọn yìí tẹ́ máa sọ pé kọ́ máa rẹ́ sí ẹni so ẹjọ́ tó rọ ọlọ́run ọ̀rọ̀ alága kò kábíyèsí o. kí nǹkan olóró ni mo dárúkọ olóṣèlú dáhùn wọn kò lè ṣe ọtí lẹ́yìn oró tí lára ọtí kan fẹ́ẹ̀ kí tó máa lọ. èkejì ṣe ní ilé ìgbéga bá mú èèyàn bọ̀tì lé tí ó máa tọ́ ní. ọ̀rọ̀ pé
pé eégún gẹ́gẹ́ rí ìké ọni máa ń ṣẹ̀ lójú àgbo tí eégún bá lọ sóde kìí ṣe gbogbo ẹni máa ń ṣàṣìṣe àwọn ọmọ ẹ̀yìn eégún ló máa ń kọlu wọ́n máa ń mú òfin kọlu eégún ṣùgbọ́n nígbà tá a rí àwọn tó ṣẹ̀ mú ẹgbẹ́ ká lọ mú eégún torí àwọn tó tẹ̀lé bí lẹ́yìn àwọn ó dá wàhálà sílẹ̀ tó òfin ní dúró. Ayélabọ́lá èmi kàfẹ́ rọ̀ yìí àwa náà ó tó jọ mẹ́ta eégún máa jó máa kọ yí máa yò ní èyí tó dé ìbá wa ni eégún kìí yìnbọn àwọn tẹ̀lé pa mọ́jú bọ́ lọ́rẹ́ wọ́n ti close ẹ̀rọ lórí ọ̀hún má tí mo tí ó sì bọ́ra rẹ̀ lọ́rùn tí eégún àbá dájọ́ kò sí àwọn dùgbòrùgbì tó lè wádọ̀ rẹ̀ èyí ni ẹ bá wọn tẹ bá fẹ́ kójọ èyí ni ẹ bá wọn tó lórí ọ̀rọ̀ kọ́ má dà sí lọ́rùn gẹ́gẹ́ bí ìmọ̀ràn ṣe ní nígbàtí ẹ bá bẹ̀rẹ̀ láti alẹ́ tẹ́lẹ̀ ń ṣàìsùn eégún tí wọ́n mú títí lè mọ́ kẹgbẹ́ eégún jáde láàárọ̀ ọjọ́ kejì síbẹ̀ lába ẹ̀ dìfẹ́lọ́pù ẹ̀ o ẹ̀gẹ́lẹ̀ ẹ má kó wà lásìlá yín lọ́rùn gẹ́gẹ́ bí àbá tèmi kábíyèsí. ẹ̀dùn máa fún láyé máa wọ̀ ní kí ọlábàtọ̀. Ayélabọ́lá nínú ẹran tó gbọ́n làǹgó wà ó má tọrọ ara ẹbọ sàkàtà ó Ajísebí Ọ ẹni tó mọ̀ pé Láàrin. yẹn tó mọ òkú olórúkọ lẹ́yìn òun tí wọ́n bá mú kò tí ì sí tó burú bẹ́ẹ̀ ní bóyá 2006 sá èmi wà lálága union eégún ládọ̀gẹ́ ni àwọn tó máa na ọmọ wa lóògùn bá wá láti Abẹ́òkúta táwọn ọmọ yẹn yọ tí ò padà wọlé ẹ bẹ́ẹ̀ lú yín gbà yẹn o eégún mẹ́fà àbí méje ni mo ní káwọn ọmọ mi ó kó tí wọ́n kó dà sẹ́yìn bùtù tí wọ́n lọ já sí police station síbẹ̀ ara ọmọ yẹn ò gbàádùn ní yes a lọ sí Abẹ́òkúta lọ́dún ẹni tó náà ní Ògùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ ohun tí mò ń sọ yìí níbí o eégún yẹn ká tó mọ̀ yìí pé ní ilé agbòrò lọ́sàpamọ́ sí a ti mú eégún márùn-ún ká ti dá sáà tí mọ̀lẹ́ kó tó bá mú àwa padà rí ẹni tí ẹni yẹn tẹ̀lé Ajísebí Ọ Láàrin. tí ọba pé wọn ò ní wá náà area boys tó wá jọyìn ẹ̀yin lẹ́mọ̀nẹ̀ tẹ́gbà tẹ́ fi rọ̀ wọ́n o ẹ rọ̀ wọ́n ni o kẹ́nìkan má dá wàhálà lẹ́ o ẹni tó bá dá wàhálà lẹ́ tí ó bá lọ tán eégún tó wà lẹ́yìn rẹ̀ òun ni wọ́n mú o eléégún yẹn ni ó pìsẹ́ntì ẹ̀ nígbà tá a mú ẹni tá a mú eégún tẹ́lẹ̀ eégún ẹ̀sẹ̀ sọ fún wa yí pé Abẹ́òkúta lẹni tó na Ògún ti wá àwọn ẹsẹ̀ lọ́wọ́ fún un ní Abẹ́òkúta lọ́sẹ̀ wá ń fún un ní ẹ̀rọ rẹ̀ síbẹ̀ náà dò ní àwọn èèyàn máa ro ọmọ ẹni o ní ro títí dò ní ní tí ò ti balance bó láti àgbà yẹn láàyè ẹ̀yin ẹwọ́nù àwọn ọmọ yóò ẹ̀mọ́ tó bá ba yín jáde ẹ bá sọ̀rọ̀. kò sí ọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí kò sí ọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí torí ẹni mo sọ pé màá rí ẹ̀mí yẹn jẹ́ màá bá yín sọ̀rọ̀. Ajísebí Ọ Láàrin. No weapon mostly anybody tí wọ́n bá rí pẹ̀lú weapon wọ́n máa arrest òkú kẹ́nà yẹn kí àwọn yọ wáyé tẹ̀ fi ń gbé yẹn jáde wáyé ọdún tó yẹ kó jẹ́ ọdún ayọ̀ kí ìlú kún kẹ́ jó káàkiri ìlú kẹ́ ṣàdúrà fún ìlú ó wá jọdún pé wọ́n bá ti wá jáde kí àwọn èèyàn kọ́kọ́ wọn má balẹ̀ ṣe ẹ jáde ọdún eégún jáde láti wá ṣèkà faraàlú bẹ́ẹ̀ bó rí bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ rí àṣẹ ọdún eégún tó àwọn Caribbean lò gbogbo ẹlẹ́mọ ní New York City à ń ṣe eégún o wọ́n máa ń pè ní Caribbean Festival à ń ṣe owó ní tó máa ń wà ní owó in those days yẹn tó máa ń da gbogbo ẹ̀ là ń ṣe ní New York every year gọ́ọ̀mẹ̀ntì máa náwó sí wọ́n beautify ẹ̀ tó máa wà glamorous níbẹ̀ là wà ní generation táwa sí nara wa lóògùn ẹjọ yẹ ká mú innovation wọnú ìlú egun àásọ yẹn tabakuru bíbá yìí
kò sí nǹkan tó yẹ pé kéèyàn máa ṣe ọdún káwọn aráàlú mi wá wọn wá jọ èèyàn ọ̀dà pé wá tó ń bọ̀ láti wá ṣìkà fáwọn ọmọ wa ni kọ́ máa wà ó ẹ̀gbọ́n mi kọ́ máa wà so therefore ọlọ́run ní jẹ́ kárí wà láwọn káwa náà ká má fọwọ́ ara wa wà láwọn mi ò fẹ́ wẹ́pọ̀n mi ì fẹ́ oògùn àná tí wọ́n á lóyún táwọn á yọ lẹ́nu mi ò fẹ́ Ajisebi Ọ̀yọ́ Láàrí. mi ò fẹ́ kì í sọ́dún tẹ́ bá máa dán oògùn ọmọ tẹ́ bá máa dán oògùn wọ̀lá ní ara yín kò sí nǹkan tá a fẹ́ gbà bẹ́ẹ̀ àfẹ́ orí àdúgbò gbọ́dọ̀ ná ọlọ́pàá kankan ní kankan o àfẹ́ o àwọn ẹlẹ́sìn yòókù ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ dá oògùn wọn lára anybody lórí kílẹ̀ bọ̀ wá dá oògùn wọn fún ẹ lọ dá oògùn wọn lára ewúrẹ́ ìwòlà àbúrò máa dóògùn wọn lára èèyàn mi ò fẹ́ bẹ́ẹ̀ o rọ àwa pẹ̀lú yìí àlàáfíà ó jọba nílùú Ìséyìn ẹ̀yẹ káwa náà pọ̀ sọ àlàáfíà ẹ̀ká àláwọ̀ àlàáfíà ẹ̀ká kan bá tẹnu sọ kó hàn nínú ìwà wa rọ àwa pẹ̀lú wa thank you very much. Ajisebi Ọ̀yọ́ Láàrí. Ọ̀yọ́ Ìséyìn ẹni-kọọkan àwọn làlàtà àwọn làlẹ́sìn àwọn làníròyìn àwọn làlédè wọ́n gbọ́ wá jáde lórí ilẹ̀ ayé Ọ̀yọ́ Ìséyìn ẹni-kọọkan. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ Láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì-kọọkan. Ajisebi Ọ̀yọ́ Láàrí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.